ẹ mọ̀ bá ń sọ lẹ́ẹ̀kan ẹni adábẹ́ fún nílé kò túmọ̀ wọn bẹ́ fóònù nílé ó ti yẹ ẹni ẹ kò mọ́ra ẹ̀ èmi nìkan ni mo mọ ẹni ẹ nínú ara títí mi ó ti yẹ ilé tà ń sọ yìí wà ní Ìbàdàn ní Ayégún mo rà á ní gbogbo ilé tà ń sọ yìí kò sí èyí tí mo kọ́ ń bẹ̀ fúnra mi o mo máa ra gbogbo ẹ̀ ní mo máa rà á ní kò ṣe pé kíkọ́ ẹgbẹ́ bẹ gba kọ́kọ́rọ́ yìí ẹni yẹn ò mọ rẹ̀ ẹni yẹn wà bí báyìí màá pe ẹni yẹn jáde tí n bá ti fún ẹni yẹn kọ́kọ́rọ́ yìí láti ìṣẹ́jú àyà iná ló ti ní tiẹ̀ o kì í ṣe ilé tó ti kọ́ tán o ilé tó ti kọ́ tán ni láti ìṣẹ́jú àyà yìí ẹni yẹn ilé yẹn ti di tiẹ̀ ó ti yé. Orúkọ ẹni yẹn Sharafa Salawudeen. Congratulations! DJ.